Otasansan rédíò and TV. Gbajúmọ̀ olórin tàkasúfèé hip hop Oladipípọ̀ tá a mọ̀ sí Oladips ó ti ṣe bẹ́ẹ̀ ó ti tú àṣírí ọ̀rọ̀ ìdí tí ó fi kúrò níléeṣẹ́ agbórinjáde tó wà tẹ́lẹ̀ ìyẹn Record tí í ṣe ti gbajúmọ̀ olórin hip hop Reminisce. Oladipípọ̀ Oladips tí òkìkí irọ́ ọkú rẹ̀ tó kàn káàkiri àgbáláyé lẹ́nu ọjọ́ mẹ́ta sẹ́yìn ló ti ní ọ̀pọ̀ ìgbà ni ebi máa ń pa òun tí àti rówó jẹun tó sì dogun dọdẹ fún òun tó sì jẹ́ pé orin òun tó pe orúkọ rẹ̀ ní làlà kúkú làlà tí òun kọ tó sì wà láàrin àwọn orin tó milẹ̀ káàkiri àgbáńláyé nígbà náà. Oladips tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó wí pé ìwà kò kàn mí, ìwà ìwọ lọmọ tí iléeṣẹ́ agbórinjáde tó bá ń gbé orin náà jáde ni ó fà á tí irú èyí tó fi ṣẹlẹ̀ tó jẹ́ pé gbogbo ìgbà ni ohun òróde lọ ohun àpéhùn ṣeré wọn àpéhùn sóde látàrí bí iléeṣẹ́ agbórinjáde ọ̀hún ìyẹn Record tó jẹ́ ti iléeṣẹ́ Reminisce bí ó ṣe kọbi ara láti gbé òun lárugẹ láti sọ òun di gbajúmọ̀ olókìkí kóun lè máa rí òdèrè gbà lọ. Ó ní àwọn ìwà kò kàn mí yìí àti ìwà ìwọ lọmọ tí iléeṣẹ́ Record tó kọ sí òun ló fà á tí òun fi kúrò ní iléeṣẹ́ náà tóun fi iléeṣẹ́ agbórinjáde Record sílẹ̀. Èyí náà ni ọ̀rọ̀ tí Oladips sọ tó sì jáde nínú ìròyìn.